ó tán bí ò tán aláṣejù awífún yín ẹlẹ́ẹ̀ní gbọ́ aṣọ ẹlẹ́ẹ̀ní gbà akólùsílẹ̀ àtúnfẹnuwí síbẹ̀ náà pàbó náà ló já sí. ṣé ẹ ti gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nípa ọba ilẹ̀ Yorùbá ọba Fúlàní nílẹ̀ Yorùbá ọba àwọn Fúlàní nílẹ̀ Yorùbá tó ní tó kò sẹ́ni bí òun wákàtí díẹ̀ bàbá fi oyè lẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá ìròyìn eléyìí ti kúrò ní kékeré ó ti kúrò ní ọ̀rọ̀ nígbà tí ó ti di tọrọ fún kálé ó ti káàkiri ó ti délé ó ti dóko bẹ́ẹ̀ bá tí ìgbọ́ òun ni mo ní kí n sáré wá já yín sí wípé ọba ilẹ̀ Yorùbá ó ti yé yín gbogbo ẹ̀yin ẹ̀ẹ́tò ọmọọba tí mò ń sọ yìí gómìnà ìlú ibi tọ́wà ti sọ pé ó yá àfarafin kẹ́ẹ̀kú lórí oyè kí wá ló fa sábàbí ọ̀rọ̀ kí ló fà díẹ̀ tí wo eléyìí fi ṣẹlẹ̀ wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kí wọ́n lò èyí ọba jẹ́ nínú sàmì ó gbàgbé orí ó nídìí torí pé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rántí àwọn ìwà tí ẹni tí à ń pè ní ọba yìí tó ń hù látọjọ́ pípẹ́ léyìí tó mú kí gbogbo ènìyàn wá lọ pé àtọba o àtìjòyè o àtàfọbàjẹ́ o àtàráàlú gbogbo wọn ti pè sí bàbá wọn pè sí kọ̀kọ̀ wípé bàbá ọ̀rọ̀ yìí ọ̀yẹ́ ó rí bẹ́ẹ̀ báyìí kọ́ lẹ ti pè tẹ́lẹ̀ kẹ́ ẹ tó dórí àpèrè ṣùgbọ́n tí bàbá tó kábíyèsí tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí nírọ́ o ibẹ̀ ní gbogbo èèyàn ti wá mọ̀ wípé tó àṣé wọn kì í ṣara wa akẹrìnmérò ni àwọn afọbajẹ àwọn ọdúnmọye gbogbo wọn ti wá gbà pé akẹrìnmérò ni àmọ́ wá kún bí wọ́n ṣe fẹ́ ṣe àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ wò ó àwọn náà ti darapọ̀ mọ́ àwọn kábíyèsí ìyókù tí wọ́n rọ̀ lóyè wípé tó ẹyẹlé ló ń bá yín tàn tẹ sọ pé ẹ̀rí pa ẹ̀ bí ẹdìyẹ bá lọ́wọ́ sí i yọ ta kálé yọ ta kókó adìrẹ ti lọ́wọ́ sí i báyìí ẹ wá gbọ́ lórí ètò lónìí ẹ mọ̀ pé àwa ò ní mú kankan wá létò káàní tí ò ní sẹ́rí ẹ̀yìn tí ọba ti sẹ́rí ńbẹ̀ ẹ lè gbọ́ lọ́dọ̀ tiwa ẹ̀rí máa jẹ́ mi ìṣó ń bẹ́ bí ẹ dákun ẹ tá máa bá wa pín ẹ bá wa pín fídíò yẹn ẹ bá wa kọ́mẹ́ǹtì ṣé nǹkan tí àwọn tó gbé ìgbésẹ̀ yìí ṣé wọ́n tó ṣe ṣọ́dà àbí ọ̀dà tó bá dá ẹ̀kọ́ síbẹ̀ tí ò bá dá ẹ̀kọ́ èyí tẹ́ ẹ bá ti fẹ́ nínú méjèèjì òun ni kẹ́ ẹ mú kẹ́ ẹ má wàá gbàgbé pé Yorùbá nation la fẹ́ freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ fi kún torí wípé ìdí àtìtúmọ̀ ni wípé bá a ṣe ń pariwo káàfin orílẹ̀-èdè Yorùbá tó bá dé ara àwọn ọba yìí a lè yọ ọba lóyè àwọn náà ò ní ipò tí wọ́n dì mú níbi tí wọ́n wà tá a bá wá kó karambà ní èèpo tá a kó jọ sínú àlùkámà bí èèpo bá ti pọ̀ ju àlùkámà lọ yọ pa àlùkámà ní bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nù ìdí nìyí tí àwọn tó tọ́ tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tí wọ́n lè pàṣẹ tí wọ́n fi fún àṣẹ pé tó o tó gẹ́ àlàyé tẹ́ ẹ̀ bá mọ ọba tí mò ń sọ yìí Olúwo ti ìlú Ìwó ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọba Abdulrasheed Olúwo ti ìlú Ìwó òun mọ̀ ń mẹ́nu bà wọ́n ti ní kí kábíyèsí ó fà á fi ilẹ̀ o ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ń sáré gbé yín lọ síbẹ̀ gbogbo ọmọ Yorùbá ṣebí ọba tó jẹ táyé lójú ayé mọ̀ wọ́n èyí tó jẹ tìlú bàjẹ́ tìlú òtòrò ó kọ tiẹ̀ náà ò ní parẹ́ la ṣe sọ fún yín wípé gbogbo òtẹ́ èèyàn bá wà láyé ẹ jẹ́ kó máa ṣọ́ọ̀ṣì torí pé ilẹ̀ ń yọ ọba Olúwo bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń bá yín sọ̀rọ̀ ẹ ti mọ bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí Satgurumaraji ẹ gbójú ayọ̀ òkè ẹ gbọ́ ẹ̀kọ́lé tó wà nínú ìwé ìròyìn yìí
lẹ́tà gbangba tí wọ́n kọ rèé sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa Isiaq Adeleke Adémọ́lá Adeleke wípé ní kí á o ẹgbọ́ ẹ̀wọ̀ ẹ̀yìn náà wo àkọlé tó bẹ́ẹ̀ òun rèé eléyìí òun sọ̀rọ̀ ẹlọ́mú wá nìkan ẹ wò ó láàrin ìṣẹ́jú díẹ̀ yóò kúrò lórí oyè ẹgbọ́ bí wọ́n ṣe kọ́ sọ Satgurumaraji to Governor Adeleke, Oluwo of Iwo land unfit to be called our Oba and His Majesty over various infractions. Ẹgbẹ́ o Satgurumaraji to Governor Adeleke, Olu of Iwo land unfit to be called our Oba and His Majesty over various infractions. Ẹ má jẹ́ fàkókò yín ṣòfò ẹ jẹ́ sáré kà gẹ́gẹ́ bí ìwé náà bí wọ́n ṣe kọ. The living perfect master and founder of one law family, Satgurumaraji, has called on the governor of Osun State, Chief Ademola Jackson Adeleke, to as a matter of urgency ní kíákíá dethrone the Olu of Iwo, Ọba Abdulrasheed Akanbi, over various infractions reported in the news. The Ọba Akanbi's character did not befit a person of his status and calibre, as he always moved around with armed thugs, machetes, miscreants, and hoodlums to harass, intimidate, molest, and attack persons who he perceived as enemy. He should be removed from office with immediate effect. Marahaji said, Your Excellency, Oluwo Abdulrasheed Akanbi has been conducting himself in manner which are authentical to that of a monarch in any claims and very unbecoming of Yoruba Obas. It is therefore distressing that the Oluwo of Iwo, Oba Abdulrasheed Akanbi, a Yoruba king who is supposed to be the custodian of Iwo cultures and value, has been misrepresenting the interest of Iwo land, and this is becoming rather shameful. Mo rò pé ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ń gbọ́ mi dáadáa torí gbogbo yín lẹ gbé ìbújù mi lọ. Becoming shameful, ó ti di ìdójútì pátápátá. Ọba Akanbi is said to be an ex-conflict. Àwọn náà sọ wọ́n ní Ọba Akanbi is said to be an ex-conflict. Ìyẹn ni pé ẹni tó ti lọ ẹ̀wọ̀n rí, who served time in United States jail for credit card fraud, drug trafficking, among other criminal acts. Àwọn náà sọ àwakọ̀ ìwé ìròyìn ló gbé. It imagined that indeed Ọba Akanbi was deported from the US to Nigeria in 1999 after his conviction for aggravated felony, an offense that carried a maximum penalty of 20 years in prison and a fine of $250,000 or both. He was deported after using the name Ṣẹ́gun Adéwálé Adéonígbàgbé to enter the United States. Ọba Akanbi again tried to gain entry into America through Peace Bridge land, crossing border from Canada, but was arrested in March 11, 2011 after using the name Adéwálé Akanbi,
with June 21, 1967 as his date of birth. He was subsequently held and committed to prison custody until December 19, 2011, when he was deported to Canada, where he has a resident permit. In about March 11, 2021, in the Western District of New York, the defendant Segun Adewale Adeonigbagbe, aka Prince Adewale Akanbi, and Helen, who had previously been deported and removed from the United States on or about May 18, 1999, subsequently to a conviction for a commission of an aggravated felony, did attempt to enter and was voluntarily present and found in the United States without having first obtained the express consent of Attorney General of the United States or his successor, the Secretary for Homeland Security, to reply for admission to United States. Ẹ wo, ẹ má jà dára wa láàmú, ẹ má jà fi àkókò wa ṣòfò. Kókó ohun tó wà nínú ìròyìn tá a kà fún yín ni wípé kí Olú of Ìwó kó fi Ìwó lẹ̀. Tí ò sì sí nígbà tí ń bẹ̀. Ìdí nìyí tá a fi sọ wípé gómìnà Adeleke Adémọ́lá Adeleke Jackson ó ti fakọyọ, ó ní kí Olú of Ìwó kó fi ìlú lẹ̀ lọ́gán láìsí nígbàtí kò sí ń bẹ̀. Pẹ̀lú àwọn ẹ̀sùn oríṣiríṣi tí wọ́n ti kà sí bàbá yìí lẹ́sẹ̀, yàtọ̀ sí èyí tí àwọn ọmọ Yorùbá rí wípé àṣà àti ìṣe Yorùbá tí wọ́n dojú ìjọba ẹ̀dẹ́ yìí, àṣà àti ìṣe Yorùbá yìí, òun náà la sì fi gbé ọ débẹ̀. Ẹ̀yin èèyàn wa nínú ilé tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ẹ máa kọ́mẹ́ǹtì, ẹ béèrè irú àwọn èèyàn wo ni wọ́n fi bàbá yìí sórí oyè. Ṣùgbọ́n kò lè jọ wá lójú o. Tó bá ṣeé ṣe wípé odidi ìlú Ọ̀yọ́, ọba tí gbogbo ọba ń wárí fún nílẹ̀ Yorùbá, àwọn afọbajẹ bá lè gbowó ẹ̀rí tí wọn kì í ṣọmọ àná, débi di pé EFCC òun lé wọn káàkiri, kí ló wá kùn? Ifá ò sọ̀rọ̀ mọ́, Àgbọnmọrègún ti dákẹ́, ọba olóyè ọba òṣèlú lọ́kàn. Ibi tẹ́ ẹ bá wá iná ẹ̀ lẹ́fẹ́ bá lọ bàbá. À ń pariwo afẹ́ Yorùbá nation. Àwọn èèyàn kan wà ní pápá tí wọ́n ń sáré káàkiri nítorí òmìnira Yorùbá. Ẹ̀yin ń kógun Fúlàní wọlé, ẹ̀fẹ́ Fúlàní níyàwó kìíní ìkejì. Tẹ́ ẹ bá fẹ́ jọba láàrin wọn, ẹ gba Sókótó lọ, ẹ lọ Kàdúnà, àyè wà ní gbogbo ó ti yé yín, ẹ lọ Kàdúnà, sódù ń bẹ́ẹ̀ tẹ́ ẹ lè jọba sí, tẹ́ ẹ sì máa gbowó láti Saudi Arabia. Ilẹ̀ Yorùbá kọ́, ẹ̀tì nípa kọ́ ló mú yín. Téèyàn bá sì wo wọ́n wà nílẹ̀ yìí lóòótọ́, ẹ mọ̀ wípé Ifá kọ́ ló mú bàbá yìí lóòótọ́. Àfi tá a bá fẹ́ tanra wa jẹ lókun. Ifá kọ́ ló mú o. Ifá àwọn afọbajẹ Ìwó òun ló mú bàbá yìí. Kì í ṣe fá àwọn ọmọ Ìwó ló mú rárá. Ifá olóṣèlú náà ló mú Àbúrọ̀ṣídì Àkànbí Olúwo. Ẹ ti gbọ́ o, mo ní ẹyẹlé ní bá yín tàn tẹ́lẹ̀, wọ́n ní òun tàn, adìrẹ ti tàn báyìí. Satgurumaraji ti ní afárafì àti gbogbo àwọn àgbààgbà, wọ́n ní afárá kẹ́ ẹ fi pò lẹ̀. Olúwo wọ́n ní ẹ fi pò lẹ̀. Ẹ lajẹ ẹ́míà, ẹ ti lẹ́ẹ̀lì dádé, ẹ́míà ni ẹ lajẹ ẹ́míà. Ifá ní díẹ̀ la fi dé adé nílẹ̀ Yorùbá. Ọba tí ń kọ́ ní ọ̀jẹ̀ta àkọ́kọ́. Ẹ ṣeun, ẹ máa lọ jẹ́jẹ́, kò sí wàhálà, kò séwu. Torí ìran Yorùbá eléyìí ó yàtọ̀ sí ìtẹ́ ẹ ti ń bá a bọ̀. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ dáadáa, kọjọra wọn. Ẹ wá máa lọ, ẹ la jẹ oyè tẹ́ ẹ fẹ́ jẹ lọ́dọ̀ àwọn Arábí.
ẹ̀jẹ̀ ẹ̀mí àwọn ẹ̀mí àtú ẹ̀mí àkankan tẹ́ ẹ̀ bá jẹ kò sí wàhálà. Ẹ wò ẹ bá wa pín prógrámù yẹn jó wọ̀ gbòòrò ayé lọ, ẹ bá wa láìkì, ẹ bá wa kọ́mẹ́ǹtì, ẹ ṣé púpọ̀ púpọ̀. A tún pàdé, ẹ já ṣe báyìí báyìí. Olúwo ti fi wò ó lẹ̀, ó dàbọ̀.